Hallelujah. Happy Thursday. I welcome you to this channel. Today's ministration says, Ninu irin beni nkorin. Mo ń tọ́ka sí Calvary ní ibi ìjì náà. Mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. God bless you as you listen. Hey. Nínú ìrìn àjò mi, bẹ́ẹ̀ ni mo ń kọrin. Mo tọ́ka sí Calvary níbi ẹ̀jẹ̀ náà. Ìdánwò lóde nínú lọ́tà ń gbé dìde. Jésù ló tọ́ mi lọ, ìṣẹ́gun dájú. Mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀, kí n máa kọrin títí nípa oore rẹ̀. Nílùú ògo dídán kí n gbóhùn sókè pé mo bọ́ ìjà tán, ìmọ̀dé yìí lé mi. Nínú iṣẹ́ ìsinmi bókùnkùn bá ṣú, mo tún bọ̀ súnmọ́ Jésù, yóò tàn ìmọ́lẹ̀. Èṣù lè gbógun tì mí kí n lè sá padà lọ. Jésù ló ń tọ́ mi lọ, kò séwu fún mi. Mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. Mo ní kí n máa kọrin títí nípa oore rẹ̀. Ní ìlú ògo ní kí n gbóhùn sókè. Pé mo ti bọ́ ìjà ti tán, mo dé ilé mi. Bí mo tilẹ̀ bọ́ sínú àfonífojì, ìmọ́lẹ̀ ìtọ́ni rẹ̀ yóò mọ́lẹ̀ sí mi. That is sure. Yóò ná ọwọ́ rẹ̀ sí mi, yóò gbé mi sókè. Mo máa tẹ̀ síwájú bó ti ń tọ́ mi lọ. Mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. Mo ní kí n máa kọrin títí nípa oore rẹ̀. Ní ìlú ògo ní kí n gbóhùn sókè. Pé mo ti bọ́ ìjà ti tán, mo dé ilé mi. Nígbà tí ìjì ayé bá ìlú mi, mo
tó dájú lábẹ́ àpárẹ̀ yìí ó máa fọwọ́ rẹ̀ tán mi títí dópin. Ọ̀rẹ́ wo òdodo ni mo ti fẹ́ tó mo fẹ́ rí Jésù mo ní kí n má wojú rẹ̀ kí n má kọrin títí nípa oore rẹ̀ nílùú ògo ni kí n gbóhùn sókè pé mo ti bọ́ ìjà ti tán mo dé ilé mi mo ní mo fẹ́ rí Jésù mo fẹ́ máa wojú rẹ̀ ayérayé kí n máa kọrin títí nípa oore rẹ̀ ní ìlú ògo ni mo ní kí n gbóhùn sókè mo bọ́ ìjà tán mo dé ilé mi. Hallelujah. Remember, Jesus is coming soon. Heaven is real, hell is real. Jesus is coming.